nítorí ọlọ́jọ́ ìbí òní Chief Mrs Fatima Ọmọbọ́láńlé ọmọ ọlọ́pẹ́ ó yẹ já ṣe fàtíà kálálùbáríkà ká ṣe fàtíà kálálùbáríkà ẹ já ṣe fàtíà kálálùbáríkà ká ṣe fàtíà kálálùbáríkà ire o. Chief Mrs Fatima Ọmọbọ́láńlé ọmọ ọlọ́pẹ́ orí rẹ̀ àfiré ire o. Aya Honorable Fọlọ́runṣọ́ Richard Oyènọ́lá orí rẹ̀ àfiré ṣó ń bẹ nílé ní àbórò òde ilé ló bá wá òbòde ìyẹ̀wò ló bá wá òwò kọ́kọ́ ilé òní lọ́jọ́ ìbí rẹ kò bàbá nídìí ọjọ́ ẹkú fún ọ òkú ayọ̀ òkú ọdún o mo lóòkú ayọ̀ òkú ọdún ìwọ tó ṣọdún òní ló tún ṣe mí sí àlékún owó àlékún ọrọ̀ àlékún àlàáfíà ọ̀rọ̀ gbogbo tó ń pa ọ́ lẹ́rìn ò ní pa ọ́ lẹ́kún nínú ọdún tuntun owó mama Justin òkú ọdún mama Oyíndàmọ́lá òkú ìyèdún mama Michael mama Tèmídayọ̀ òkú àṣeyẹ àwọn ọmọ rẹ ò ní yọ̀kú mọ́ ọ lọ́wọ́ ọkọ rẹ ò ní dọ́kọ lọ́kọ ìwọ náà ó máa bẹ ọ̀bẹ ní bẹ́ṣọ àtẹlẹsẹ̀ abẹ́nàwó orógbó ló ní kó máa gbó òbí ló ní kó òbí kú dànù dandan wàá gbó wàá tọ́ wàá fọwọ́ pa wàá sì tún fèrègì jòbí lágbára dání wáyé ọdẹ rògbò ọdẹ pẹran wọ́n lẹ́ràn kí lọ́dẹ pa ọdẹ pẹran òkété ikú arẹ́ ọ̀kété ọdẹ rògbò ọdẹ pẹran wọ́n tún lẹ́ràn kí lọ́dẹ pa ọdẹ pẹran wàwá wálé nínú ọdún tuntun àtẹ̀pẹ́lẹsẹ̀ ń tẹ̀nà ó bá wọn tẹ́lẹ̀ yí pẹ́pẹ́pẹ́ láṣẹ Elédùmarè ọba òkè àlékún owó àlékún ọrọ̀ àlékún àlàáfíà bó ti wù kó pẹ́ láyé tó mo ní bó ti wù kó pẹ́ láyé tó ò ní fọwọ́ rẹ̀ gbọ́mọ sí èrè gbogbo wá dilé o mo lélẹ̀ gbogbo dilé àwọn bàbá tó bí ọlọ́mọ Chief Mrs Fatima Ọmọbọ́láńlé má ṣe bínú pé mo bá ọ láyé mo pè ọ́ lórúkọ mi bórúkọ báyìí la fi ń pọ̀ bá ládé orúkọ là ń pè lóye òní tí ń ṣọjọ́ ìbí rẹ̀ òní tí ń ṣọjọ́ ìbí rẹ̀ ló fẹ́ kí n bá ọ délé àwọn bàbá tó bí ọlọ́mọ wọ́n pè ọ́ bí ológun ẹrú o wọ́n pè ọ́ bí ọlọ́gbọ̀n ìwọ̀fà wọ́n kì ọ́ iye bí wọ́n ti ń korí kí àwọn bàbá tó bí ọlọ́mọ gangan ilé ọmọ wọn lẹ́gbàá Òwu ọmọ olówó òdùrú ogún ọdún ọmọ olówó òdùrú ajífẹ́pẹ́ ṣeré Òwu àpọ̀ bí ìrù ẹṣin ni wọ́n korí kí bàbá tó bí ọlọ́mọ olówó òdùrú ọmọ aṣòro gbìmọ̀ tẹ̀mọ́ ọmọ apọ́nlẹ́sẹ̀ bí alárì pọ́nlẹ́sẹ̀ nílé ọba ńlé arọ́ mẹ́bí bá ti lówó tó là ń ṣoge yẹn nínú ilé àwọn bàbá tó bí ọlọ́mọ gangan ilé ọmọ ewé ń yéwé ọmọ egbò ń yégbò ọmọ sọ́yọ́ igi ẹ̀fọ́ kan ò jọ yánrin bẹ́ẹ̀ ni ògbìmọ̀ kan ò jọ tẹ̀tẹ̀ nínú ilé àwọn bàbá tó bí ọlọ́mọ ilé ọmọ òtòǹpòrò ṣubúṣubú là ń lùlù òtòǹpòrò mẹ́bẹ́ ní bá fojú burúkú wò irú ẹni bẹ́ẹ̀ kí yóò fara rẹ̀ lọ nínú ilé àwọn bàbá rẹ̀ Òwu ó ṣèkà Òwu kì í jà bẹ́ẹ̀ Òwu kì í rọ́rọ́ ogun àwìn mẹ́nu kúrò ní tòwu nínú ilé ládẹ́rìnjọ Ẹ̀gbá lòwu Òwu ọmọ ajíbọ́sìn Òwu ajíṣe bí ọba ó yá pínre láre ará Òwu kì í rọ́rọ́ àwìn mẹ́nu kúrò ní tòwu ìyáyá rémọ̀mọ̀ ìyáyá rémọ̀mọ̀ kò mọ̀ tí ká má rojú kò ro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 r
làkèsí o. ẹ̀wẹ̀lẹ̀wẹ̀kú o ẹ̀wẹ̀lẹ̀wẹ̀kú ẹ̀wẹ̀lẹ̀ a kò ní péjú sunkún ara wa. ẹ̀wẹ̀lẹ̀wẹ̀kú ẹ̀wẹ̀lẹ̀ a kò ní péjú sunkún ara wa. ẹ̀wẹ̀lẹ̀wẹ̀kú ẹ̀wẹ̀lẹ̀ ìyẹ́yẹ́rìyẹ́. mo ní ìyẹ́yẹ́rìyẹ́ o ọmọ lọ́jọ́ ìbí okú ọdún o. ìyẹ́rẹ́rìyẹ́ ìyẹ́yẹ́rìyẹ́ o ọlọ́jọ́ ìbí okú ọdún o. happy birthday to you o. long life
and prosperity o.